Ìṣègò. Ìwé náà ni. Ìṣègò kìnnà jẹ́. Kíni tí sẹ́ẹ̀sì ti bàjẹ́. Kíni èmi náà gbé tèmi gan dání ni bí ọmọ tuntun. Jẹ́sì ló wí ní klọ́ọ̀bù mi wí ní ni. Mo ní mi ò fẹ́ rí wọn bí báyìí mọ́. Tẹ́ ẹ bá dé kọ́. Tẹ́ ẹ bá jẹ́ kọ́ wọlé sí iṣẹ́ bọ́ lọ́wọ́ yín. Ikọ̀ tó wà nínú. Orí ni gbẹ́dà ọjà. Bọ́lá lọ́kàrà kan ló fún lóyún o. Bàbá pa ikọ̀. Gbẹ́sọ̀. Àbáwọn tí ń sáfún jẹ́ fún bí ìyọ́nì tẹ́kàn wọn ló fún lóyún. Àbáwọn tí ń kiri ice cream. Bàbá pa ikọ̀. Ìkà níyìn o. Jẹ́rí tẹ́ bá wo ọwọ́ òkè báyìí. Iṣẹ́ àdúgbò mi lè mí gbé. Ṣé yẹn yín sí? Àmọ́ a ní má ṣàwọn street tẹ́ ń béèrè yẹn. Ẹ̀rìn síwájú báyìí. Ẹ̀rọ wọn lọ́kadà àwọn aṣèwé street yẹn fún yẹn mi ò mọ̀ bẹ́ẹ̀. Àlejò ni mí. Nǹkan tí àwa ń sọ fún yín ni pé níbi tí ẹ̀yin ti ń ṣe ọrọ̀ ajé títí yín. Ẹ̀mí Ọlọ́run ni ẹ kò gbọdọ̀ lé ọmọ náà. Ṣàlàyé fún wọn onísọ̀tàṣù ló bá dé àbí. triple a nu ẹ mọ̀ pé tí ehe bá ti fẹ́ ra wọn wọ́n tó bí ehe ni. bá jẹ́ family tiwa ni tí bàbá mi bá fi jẹ́ a b ni màmá mi máa jẹ èmi ọmọ c ni bẹ́ẹ̀ a b c àbí. ẹ wá wí ká iṣẹ́ tó lọ́gùn ọ̀nà wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ tó ní condition méje fi à ń jẹ. Ọlọ́nà lónìí àti ní gbogbo ìgbà ẹkùn apọkọjẹ ọkọ níjẹkújẹ. Ó mọ̀ much more nípa oògùn owó ju even èmi tí mo jẹ́ bàbá yìí lọ. Ṣògùn wèdè ló ń lùlù láàrin ọjà. Ṣé ìwọ mọ ìpilẹ̀ṣẹ̀ ọlá mi? Ọ̀rọ̀ yìí ó ti jẹ́ kí n lose ọkọ àfẹ́sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta. Àyìnkẹ́ wetin happen? Ìwọ ń bí ẹbí pé kí ló ṣẹlẹ̀ ìwọ yóò ọmọ kan tó ṣe. Ẹ máa wọ lórí burúkú yìí o. Àyìnkẹ́ kí ni problem ẹ gangan pàpà? Ìkan tí mo ṣe yé ti gbogbo ẹ̀yin Yorùbá nìyẹn o. Ìkan kékeré báyìí náà má sì rè gún ni. Fi ọmọ rẹ nu ẹ bá ń wá lù mí jáde. Ọmọ mi ò gbé lù. Ẹ wá lù mí jáde fún mi o. Ìwọ̀nba nǹkan rírẹ kékeré tó kù lára mi kọ́ fi lùlù láàrin ọjà. Mo máa lọ London, mo máa wá Porsche, mo máa wọ Gucci, tí bá lọ ṣọ́ọ̀ṣì, mo máa ná dọ́là ló bí my fault. Jẹ́jẹ́ àwẹ̀rẹ̀ yìí, mo fẹ́ràn àbúrò lẹ́jẹ̀ kí wọ́n ní piece of bread. Má dánwò bẹ́ẹ̀ni bá dánwò ìwọ ẹ̀ á lọ. Ọpọlọ ti lọ. Ọpọlọ tó bá gbọ́ ọpọlọ ẹ̀ ó lọ. When she sees death alive she will cooperate. Fi ọwọ́ ara ẹ gbé ìlú yẹn lọ sí yàrá mi. Ṣùgbọ́n tó yẹ kó máa lè yẹn tí mi ò ní kankan ṣe pẹ̀lú bíbí ẹ̀ tí ìyá ẹ̀ ò dẹ̀ fi mí hàn ẹ́. Gbé lọ síta kó lọ sùn. Rọmọdọ́mọ mi ìlú ajé. Mo ti di wòlíì bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé àwọn jẹ́ẹ̀tì ló ń gbé àṣẹ yẹn lórí agbára. Wọ́n ti ròyìn tòótọ́ tẹ bá kàn lè ṣe tí voice mi clear jù báyìí lọ. Tẹ bá lè bá mi edit voice yẹn nìkan tí voice mi clear tí mo sọ̀rọ̀ bí èèyàn dádì ẹ wò máa fún yín ní 50 naira. Yes dádì. Ọwọ́ wà lára àbúrò ẹ̀ lóòótọ́. Ṣé o rí gbóhùn lálejò ni? Dùnjà. Jọ̀ǹjà. Bí a ń ta jù nù. But at the same time PA ẹ má bínú ṣé kò lẹ ti wá ni. Ta nìyẹn? Èmi ò wá látẹ̀kọ̀. Èmi am from US. United States of Ado Ekiti náà ti wá. Bàbá ọkọ tó nílò. Olúwa mo tẹ́ ọ. Sẹ́ẹ̀sì ní ogun tẹ́ wo yẹn, àjàdọ́jọ́ ọkú ni. Àmì màmá, Ọlọ́run dẹ̀ ní jẹ́ kọ́rọ̀ ogun tán láyé. Sọ̀wọ́ òkè, èpè nínú ṣọ́ọ̀ṣì, kí ló farú yẹn? Dẹ́rọ̀ jọ, àdúrà wẹ̀rẹ̀ wo ló ń ṣe? Are you mad? Ọwọ́ ara rẹ ló fi lura rẹ pa. Bàbá Síbù. Yes, Bàbá Síbù. Ṣé wòlíì tí mo bá fún yín níbi 2 million? Ṣé kò kéré púpọ̀? Hallelujah. 2 million. Bí kẹ́sẹ̀ ó ṣe dáadáa. 2 million péré. Bàbá wò ni. Nǹkan tó burú ni tó ṣe lè ṣe láti ó gbé fún fólò mi. Owó wọ̀sì òun lẹ́lọ rí wá wá. Ẹgbẹ́ owó tí wọ́n bá gbé wá ìfẹ́ 500 di o 1,000 àti pounds àti dollar àti europe ni wọ́n bá gbé wá torí tí mo fẹ́ fowó ṣe pọ̀. Mr. Kunle àtẹ̀yìn àti ìyàwó yìí kò sí kankan tó ní problem nínú.
kí n jókòó síbi kan gbéyàwó ká mi mọ́lé ni. O lè dánú rò ni. O lè dánú rò. So you don't know what is good for you. You can't take decision on your own. Bọ̀ yẹn jẹ́ kó yí ọ wípé lèrè ló ti jáde ní òjì ó bú ọ o. Ẹ̀yin lẹ ń lọ kádàrá àwọn èèyàn. Ẹ ti wá lọ kádàrá tèmi. Ìyá àtúráktà wọn. Béṣù bá ti gbéṣẹ́ lé kò sí nǹkan tá a lè ṣe sí abẹ́gbọ́. Màmá kí la tún rí gbọ́. Èwo ló tún retí àti gbọ́? Wọ́n bá kàn tí ọ̀dà tí èsì tiẹ̀ padà fẹ́ ni ó ní. Kéṣekéṣe lẹ rí o, kàṣàkàṣà bàbá. ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò àti ẹ̀yin ojúlùmọ̀ Adédoyin Kúkọ̀yí lórúkọ tèmi ètò gbajúmọ̀ òun ni mo dẹ̀ mú wá àmọ́ ẹ̀yin náà mọ̀ pé mi ò ní bẹ̀rẹ̀ ètò láì jẹ́ pé mo kira mi délédélé bẹ́ẹ̀ mi lọ́mọ olómi méjì ọmọ àtẹ̀kàn mọ́lẹ́kọ̀ọ̀kan ìkan mímu ìkan ẹ̀mú ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọ́mọ àròbí ọmọ àtòrì ìkòdú ọ̀gá ọmọ aṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tí òwúrọ̀ obìnrin rí ètò gbajúmọ̀ lètò tá a mú wá fún yín lórí ètò lénìí àlejò wa òṣèré tíátà ni wọ́n adẹ́rìn pòṣónú ni wọ́n ẹ bá tiẹ̀ ti rí wọn báyìí ẹ kàn máa rẹ́rìn ni àmọ́ ìmọ̀ràn mi fún gbogbo yín pátá tẹ́ wà nílé báyìí òun ní pé kẹ́ ẹ fara balẹ̀ kẹ́ ẹ má lọ rẹ́rìn àrìn tàkìtì kẹ́ ẹ má ṣubú lórí ìjókòó ta lẹni tí mò ń perí gan ṣé ẹ fẹ́ mọ̀ wọ́n ṣé ká bẹ̀rẹ̀ ètò ó yá èmi mọ̀ pé ọlọ́run ọba ó ti fi òǹtẹ̀lé ètò yìí kò ní sí ewu ó yá ẹ jẹ́ ká lè jòmí máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò ní kíákíá. ọwọ́ onílẹ̀ báyìí ọwọ́ onílẹ̀ báyìí tí yẹn bá gbé wá báyìí mo sì fẹ́ gbé padà sórí dáàbò báyìí ẹ fẹ́ gbé báyìí ni ẹ gbé tó bá yá ẹ jókòó torí mo múra yín wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. kí lè dì í. ọlọ́wọ́ sànù wà lọ́wọ́ orí ìdí táyé ń lò yìí náà lèmi náà ṣe ní kí n lò wọlé wọ́n ní gbogbo èèyàn lẹ́mọ̀ paláyò. wọ́n sọ bẹ́ẹ̀ èkìdí ẹ wà ṣòótọ́ o ọmọ jẹ́jẹ́ mà ní mi. mi ò ṣùọ́ mi ò ṣùọ́. Ẹ káàbọ̀ sórí ètò gbajúmọ̀ inú mi dùn láti gbà yín lálejò lénìí ẹ kí àwọn olólùfẹ́ yín nílé kẹ́dẹ̀ dárúkọ yín fún wọn. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn òde orúkọ tèmi ni àyànfẹ́ Adékúnlé Mọ̀nsúrù ọmọ àfà. lórí ètò yìí bá a ṣe fẹ́ bẹ̀rẹ̀ tá a máa fi parí ẹ̀ bọ́dá Mọ̀nsúrù lèmi fẹ́ máa pè yín. Ọlọ́run ṣàánú kó mọ́ ṣàṣàkóso bẹ́ẹ̀ Mọ̀nsúrù náà ni muslim lè mú mi. ṣé lóòótọ́. kì í ṣirọ́. ẹ bá Mọ̀nsúrù ọmọ bíbí ìlú wo ni gan. ọmọ ìlú Kiri ni mi lọ́sùn state. lọ́sùn bóun ni wọ́n ṣe máa ń kí wọn lọ́dọ̀ tí. èmi ní ọmọ asálú adé ẹjẹ kọ́kọ́ kìkìrè kí n wá kì mọ́lẹ̀ asálú kó mọ́ ọmọ ẹwú ni n ó mọ̀ pé ó yà ó Ìkirè ni mí nílé ẹwú onílùú Gbẹ̀du ọmọ agbíyànmọ̀dí ẹwú níwìnrin ọmọ adálẹ̀ gbéwúrà ọmọ adálẹ̀ gbéwúrà ọmọ adálẹ̀ gbéṣu gangan ẹwú filẹ̀ hàn mí fọ̀nà hàn mí ẹwú tí ó jẹ́ fàbùjá ara Ìkirè ọmọ nílé asálú
Àsálù Adéyẹmí ni mi ò kíyì òkò mọ́jú ẹ̀gàn gèdègbè ojú àbájá bí ojú ẹsẹ̀ bí ìbàbá adé ńlá ajíbọ̀nlá agbólókò anípẹ̀kun ìyá mi lọ lọ́kọ́ lágò òwú ọmọ àríbí ẹ má jẹ́ kí torí orí mi ò mọ̀ wú kí mọ̀ náwó ọwọ́ mi fúnra mi. ẹ bá máa mú jáde inú àpò yín mi lẹ́ẹ̀nà fún bó ṣe wà nìyẹn. ẹgbẹ́ tí ẹ wá sówó lápò mi lè ṣọwọ́ píyì ló wà. àwọn iléèwé wo ni ẹ lọ báwo ni kékeré yín ṣe lọ. Èkó ń bí náà bí mi sí so láti Èkó mo ti lọ sí Army Children's School tó wà lóṣòdì from there mo padà sí Ìbàdàn so Ìbàdàn ni mo ti wá lọ sí St. Matthias Primary School so ìgbà tí mo kúrò ń bẹ̀ mo lọ sí Ajibode Grammar School mo wá join theatre lẹ́yìn ìgbà yẹn mo ṣe wá padà lọ sí UI mo lọ ṣe theatre àti bẹ́ẹ̀. ọdún wo ni ẹ darapọ̀ mọ́ àwọn òṣèré tíátà yẹn. I was 2003 March 16. lábẹ́ ọ̀gá wo. Razol Entertainment Razak Ọláìwọ̀ Láwùjọ Pàgùkù. àwọn lọ̀gá yín bí ọdún mélòó lẹ ṣe pẹ̀lú wọn. àwọn olùtò bí ọdún mẹ́rin o. ṣé pé ẹ tètè mọṣẹ́ yìí ni àbókàn òun yín kẹ́ wà pẹ̀lú ọ̀gá. mo ti ń jó kí n tó dọ́dọ̀ wọn ijó gangan mo máa ń jó kiri tẹ́lẹ̀ ni so ijó mo jó dọ́dọ̀ wọn. ẹ jó dọ́dọ̀ wọn ni. mo jó dọ́dọ̀ wọn ni. ṣé ẹ rántí eré tẹ́ ẹ kọ́kọ́ kópa nínú ẹ̀. mo rántí o. kí lorúkọ ẹ̀. Yínmíyínmí iṣẹ́ David Ọ̀tẹ́mọ́lú. Yínmíyínmí ni wọ́n pè. bẹ́ẹ̀ ni. ìhà wo ni àwọn òbí ni wọ́n kọ sí nígbà tẹ́ ẹ pinnu wípé iṣẹ́ tẹ́ ẹ fẹ́ yàn láàyò lélẹ̀ ṣé wọ́n gbárùkù tì yín wọ́n tì yín lẹ́yìn ni àbí wọ́n ti ẹ̀ wò pé agbẹ́dọ̀ níbo ló ti ń ṣe rẹ̀. mọ́mísí mi support mi but pọ́písí mi ò like tíátà torí gbà yẹn tán bá ní pé àyànfẹ́ ń kọ́ pọ̀pùsí mi sọ pé ó ti lọ síátà. ó lọ síátà. wọ́n ti máa ń sọ ń gbà yẹn nìyẹn but alihamudulilayi lónìí nígbà yẹn wọ́n ní Mọ̀nsúrù wọn ní àwọn ọmọ mi ni mi mú bí Mọ̀nsúrù ti ń ṣe fíìmù ọmọ mi mú bí. nígbà tẹ́ ẹ pinnu pé iṣẹ́ tẹ́ ẹ fẹ́ yàn láàyò ní tẹ́ ẹ dẹ̀ bẹ̀rẹ̀ àwọn ìpèníjà wo ni ẹ ti dojúkọ lẹ́nu iṣẹ́ yìí. Ọlọ́run ṣàánú bàjẹ́ pápá tẹ́ńsán lọ́lọ́run fi parí rẹ̀ ni èmi sẹ́yìn wọn ò lérò ní tí mo ní gbogbo tí mo mọ̀ mo kàn mọ́ rí bẹ́ẹ̀ ni pé mò ń ṣe fíìmù náà ni so mi ò fi bẹ́ẹ̀ rí dáadáa ọdọ́ àwọn side attraction kankan wà so the road was very very muddy and rough but due to pé èèyàn wà focus pé ibi tí èèyàn ń lọ nìyí but alihamdulilayi ibi tá a bá dé lónìí. àwọn wo ni ẹ máa ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nídìí iṣẹ́ yìí ẹ fún mi ní 3 lọ́kùnrin 3 lóbìnrin. Razak Ọláìwọ̀ Láwùjọ Pàgùkù Ibrahim Chatta then ẹni yìí tí mo tún fẹ́ dárúkọ kò kí ń ṣe onífíìmù Ọlámilékan Bàtúrè so àwọn ọmọ he work behind the camera cameraman ni wọn so then lóbìnrin nínú ẹni tó help mi tó mú mi kúrò ní Ìbàdàn wá sẹ́kọ̀ọ́ Fúnkẹ́ Akíndélé ni lọ́dún náà lọ́hùn so ọdún ẹni mo gbà tí mo fi dọ́dọ̀ Fẹ́mi Adébáyọ̀ bí mo ṣe rìn nígbà yẹn so Fúnkẹ́ Akíndélé wà lára àwọn obìnrin tí mo respect ó dáadáa. èèyàn kan lè dárúkọ náà àwọn obìnrin. then ìyá wa Ìyérìkò and then Madam Ṣàjẹ́. àwọn lè ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. bẹ́ẹ̀ ni. nígbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó ti tó bí sinimá mélòó tí ẹ ti ṣe látara tiyín. 3. ẹ dárúkọ wọn. Mọ̀nsúrù Rọ́pò Ìjọ̀gbọ̀n Wọ̀kìlùmọ̀ tí Mọ̀nsúrù tẹ́ ẹ ṣe yẹn ṣé nítorí nínú eré yẹn ẹ gbìyànjú wọ́n bá ń wá ọmọ oníjọ̀gbọ̀n ọmọ oníwàhálà ó yẹ kó máa mú báyìí ṣé ìtàn ayé ara yín lẹ kọ ni àbí ẹ̀kan rúra àròsọ tẹ́ fi sọ di ìtàn. aró ni nígbà yẹn la fi sọ di ìtàn torí Alhaji Wálé ló kọ́ ń gbà yẹn òkun náà so àwọn ni mo pe akómọdé lé àìdí báyìí bọ́n ni kí n jẹ́ ká ṣe àdèṣe screenplay àdèṣe lọ́wọ́n dé fa àlùbáríkà sí gbà. Ọlọ́run dé fa àlùbáríkà sí Olúwa ṣeun. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tabaníkàkà ní ení èjì ẹ̀ta ẹ ti kópa nínú àwọn eré tó pọ̀ gan. èwo ni ká sọ pé ẹ kópa nínú ẹ̀ tó jẹ́ pé ó fẹ́ lè gbòyìn pé mo ń láti ṣe iṣẹ́ yìí dáadáa mo ń láti fi gbogbo ara ṣe àbí gbogbo ẹ̀ náà ó kàn máa ń wá ni. iṣẹ́ Kúnlé Afọ́d Bàrà Kúnlé
ṣe ti ya character mi kúnnú ẹ̀ báyìí tragedy ní fíìmù yẹn because àwọn èèyàn believe pé comedy nìkan ni Monsuru lè ṣe so ìgbà tí bọ́dà Kúnlé wá pè mí gbà yẹn pé kí n wá ṣe ìgbà tí máa débẹ̀ mo ní tragedy líle wọn nìyẹn pé àwọn kan fẹ́ ṣe bẹ́ẹ̀ ni mo ní okay no wàhálà so that was iṣẹ́ tí mo lè sọ pé mo ṣe rántí àkọlé iṣẹ́ yẹn. Ìgbèkùn ní title. ìyẹn ṣe bí ẹni fẹ́. Because mo ṣe dáadáa but iṣẹ́ kan náà wà tí o ti jáde páíkó iṣẹ́ yẹn náà mo torí mo love story yẹn Báyọ̀ Tìjàní ló kọ so mo lọ àwọn náà ló direct ẹ̀ mo love story yẹn gan so mo dídí fara ṣe dáadáa gan. Kẹ́ tó gbà láti kópa nínú iṣẹ́ kí ni àwọn nǹkan tẹ́ máa ń wò? Màá béèrè ta ló fẹ́ direct. Kí nìdí? Nítorí pé kò sí script tí ò dáa ó depend lórí director tó bá handle ẹni èèyàn lè lo nǹkan èèyàn lè ní ẹ fún mi ní 500 kí n lọ ya fíìmù wa same script ẹlòmíì lè ní fún mi ní 10 million kí n lọ yà wá same script so ó depend lórí bọ́n bá ṣe handle ẹ so máa béèrè pé director wo ló fẹ́ direct ẹ then àwọn wo ló fẹ́ wà ń bẹ̀ àwọn yẹn ṣe kókó àdẹ́ka script yẹn náà tí adjustment bá wọlé ní àtẹ̀bádẹ̀ tún ṣe báyìí because kò sẹ́ni tó gbọ́n tán so àwọn nǹkan tí mo máa ń wò mọ́. ẹ̀yin ò kí ń wo owó tí owó ò ṣe kókó sí yín. ẹ jẹ́ mo sọ nǹkan mi lọ yẹ́nì kí ẹ ṣe pé mo láìkí owó náà ṣùgbọ́n kọ́lọ́run ó ṣàánú mi ni. kọ́lọ́run ó ṣàánú gbogbo wa ni. ẹ jẹ́ ká wo díẹ̀ nínú eré tí bọ̀dà Monsuru tí wọ́n ti kópa nínú ẹ̀. owó àbí ẹ ṣe wà ní orí ìdúró wọ́n sì mú ìyàn lọ ẹ wọ́n wò bí àgùntàn tó ní miscarriage ẹ ṣe máa sọ pé nílùú òkè ń fẹ́ kó tú ni ṣé wọ́n ṣe máa sọ pé nílùú òkè ń fẹ́ kó tú ni ṣé wà tẹ ewu ní èsì tó dáa ṣé ẹ̀wẹ̀ tó ní làákàyè. ẹ dákun jẹ mọ́ bínú. ṣé torí pé mo ń wò yìí mo kàn ń wò yìí ni o ká pé mo lè ṣàlàyé fún ẹ tó wá mú ẹ ní pé kó máa kó ẹ̀yin gbogbo yín lọ kò ṣàwàlà tó ènìyàn o bọ́ máa wá jẹ́ kó yẹ pé ọ̀gá yín la ṣì jẹ ẹkún rẹ̀. ọ̀gá ẹwà ọ̀rọ̀ tẹ́ sọ ní ìsìn ìjẹnu yín lọ ọ̀rọ̀ jẹnu yín lọ kí ẹ tó sẹ̀kẹ́ bíi pádì kòkó ó lọ́sẹ̀ gbọ́lágbọ́n bíi tán fi rúpo lóko yìí tí ó yẹ kẹ́ ẹ wá máa sọ fún wa pé àbá ṣe ní gọlọ̀tọ̀ sáàsanwó sọ́ọ̀bù. ọkọ̀ tí ẹ yé mi bí ẹ bá àwọn fún yín lówó kẹ́kẹ́ sánú ẹ̀bí ọ̀hún kọ́. ẹ̀wà ni akúnlẹ̀ kò ní fúnra lára yín ọ̀gá nínú gbọ́lẹ̀ kó hánu bí ẹran léyà yìí ọ̀gá ẹ̀ bàjẹ́. kí ni ìhà àwọn olólùfẹ́ yín sí yín tí wọ́n bá rí yín tẹ́ bá ti kàn rìn lọ́n títì báwo ni wọ́n ṣe máa ń ṣe sí yín? Ọlọ́run ṣàánú ni o ẹlòmíì báyìí yóò kàn ríyàn yóò sàmọ̀ rẹ́rìn ni Ọlọ́run ṣàánú láì rówó he tí èsì ṣe pé ti bí agilọ́ra Monsuru mo ṣe mọ́ fún ọ màá kàn sàmọ̀ rẹ́rìn ni láì tiẹ̀ tí ì sọ̀rọ̀ padà Ọlọ́run ṣàánú Ọlọ́run wà ní jẹ́ kẹ́rin mi ó yà yín wèrè. àmín àdúrà ńlá dẹ̀ lẹ ṣe bẹ́ẹ̀ ni. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀ bọ́dà Monsuru a fẹ́ fi àyè sílẹ̀ fẹ́yìn àtàwọn olólùfẹ́ yín ìyẹn ni abala tá à ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kò ẹ jẹ́ àsọ. orúkọ mi ni Bọ́lárìnwá àyànfẹ́ Monsuru olórí orí ìtàgé a gbọ́ pé ẹ ní accident sọ a fẹ́ béèrè pé báwo ni àlàáfíà yín ṣé ara yín ti ń wà òkè jẹ́jẹ́ Ọlọ́run á fún yín ní àlàáfíà o a fẹ́ sọ yín nù ní àsìkò yín à ń bẹ̀ lọ́hùn Ọlọ́run á fún yín ní àlàáfíà pẹ̀lú ògo Ọlọ́run láìpẹ́ láì jìnnà ẹ tún padà sí orí ìtàgé padà àtúndì à ń gbádùn yín gan especially alákadá mo gbádùn yín gan níbẹ̀ bí ẹ ṣe ń bẹ̀ gan inú mi dùn so mi náà ń gbàládùra fún yín kí a jọ wà pẹ́pẹ́ Ọlọ́run á fún yín lálàáfíà o ní pẹ́ ní báyìí o ọdún tó ń bọ̀ yìí á ṣe pẹ̀lú ọ̀run. wọ́n ní ẹ ní ìjàmbá ọkọ̀ nígbà wo báwo nìyẹn ṣe ṣẹlẹ̀? ní February 10 this year ló ṣẹlẹ̀. ọdún táwa yìí. ọdún táwa yìí ló ṣẹlẹ̀. mo lọ rí chairman mi kan ní bíi client so ìgbà tí mo ń padà bọ̀ trailer kan bọ̀ trailer epo ni so side ọ̀dọ̀ títí ẹ̀ kò tó wà ń bẹ̀ so bó ṣe jáwọ́ yẹn kọ́nà ni so ó ká ìmọ̀ kọ́nà kó tètè padà torí ó ti jáwọ́ fún kọ́nà nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ ni because ìgbà tó lọ sí hospital tán tí wọ́n ṣe tí mo rí gbogbo àwọn sketch and everything yẹn mo rí pé òun ló wá sílé mi gbogbo tó wá yìí but ìyẹn kọ́ ló matter most bí kò ṣe pé àti dúpẹ́ mi àti ti dúpẹ́ àlàáfíà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ mi tí wọ́n ń fẹ́ mi wọ́n ṣe mo dúpẹ́ gan-an Ọlọ́run ní jẹ́ ká fira wa sílẹ̀ báyìí. àmín àmín. ìbéèrè tèmi sí bọ́dà Monsuru òun ni pé
yàtọ̀ sí iṣẹ́ tíátà tá a mọ̀ yín mọ́ ṣé ẹ tún ń ṣe iṣẹ́ mi? Mo níṣẹ́ mi tí mo ń ṣe. Iṣẹ́ wo lẹ ṣe? Mo máa ń talẹ̀, mo ní block industry, mo dẹ̀ máa ń bá èèyàn kọ́lé. Ẹ tún máa ń bá èèyàn kọ́lé? Bẹ́ẹ̀ni. Ṣé ká wá sọ pé ìyẹn ṣe bí ẹni fẹ́ pé yín ju iṣẹ́ tíátà lọ àbí pé láìpẹ́ láì jìnnà ẹ fi iṣẹ́ tíátà sílẹ̀? No. Tí n bá tún lé ayé wá iṣẹ́ tíátà ni màá yàn láàyò. Mi ò lè filẹ̀ láéláé. Kò kàn dá kéèyàn má ní source of income ibòmíì tí owó tún fi ń wọlé, so ni mo fi ń ṣe yẹn ní lẹ́gbẹ̀ẹ́ kan. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń wò pé àwọn tí wọ́n jẹ́ ìgbà ojúmọ́ bíi tìyín báyìí ẹ láti ní àwọn ọmọlẹ́yìn tó jẹ́ pé ẹ̀yin náà ń fẹ́ fà sókè tí wọ́n ń wò pé wọ́n wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Ṣé àwọn ọmọ kọ̀ọ̀kan ti wà tẹ́yin náà ń ràn lọ́wọ́ àbí ká ní bóyá ẹ̀yin náà dá ẹgbẹ́ sílẹ̀ tẹ́ fi ń wò pé kẹ́ ẹ ran àwọn èèyàn ọmọ lọ́wọ́? Wọ́n máa ń pè mí ná but bóyá báwa ṣe kọ́ tíátà àti bá a ṣe study ẹ̀ téèyàn ò bá tí ì ní nǹkan téèyàn lè fún àwọn tó ń bọ̀ yẹn èèyàn ò gbọ́dọ̀ dá sílẹ̀. So mo sì máa ní ṣùgbọ́n mo kọ́kọ́ fẹ́ ní nǹkan tí àwọn yẹn ń fẹ́ tí wọ́n bá dé sódà kò kàn ní fade away. So tán bá ti dé tán rí pé nǹkan táwọn fẹ́ nìyí ó wà ń bì kò nǹkan táwọn fẹ́ mọ̀ nípa tíátà àwọn rí ń bì àwọn ló tún máa sọ fáwọn èèyàn sọ nǹkan bí òfin ní tètè kàn lọ bẹ́ẹ̀. Bọ̀ tí wọ́n bá wò pé ó yá ẹ máa bọ̀ eléèpé ẹ máa bọ̀ eléèpé ẹ máa bọ̀ eléèpé ẹ máa bọ̀ eléèpé. Àwọn Yorùbá máa ń sọ pé ilé tí èèyàn bá fi tọ́ mọ wọn ni kò ní pẹ́ wó tàbí ìrì ní òwò. So mo fẹ́ ní nǹkan tí àwọn tó ń bọ̀ yẹn tí wọ́n need kémi náà tó dá group sílẹ̀. Ẹ tó dẹ́gbẹ́ sílẹ̀. Bẹ́ẹ̀ ni. Àwọn olólùfẹ́ yín àwọn ní ọrùn tó ń jẹ́ kí orí yí nítorí gbogbo gbàlẹ̀ yín náà máa ń sọ pé tí ò bá sáwọn kò sẹ́yìn. Ọ̀nà méjì níbèrè yìí máa pín sí. Kí ni nǹkan tí àwọn olólùfẹ́ yín tí wọ́n ti ṣe fún yín tó jẹ́ nǹkan ìwúrí ìyẹn ní? Ìkejì, kí ni nǹkan tí wọ́n ti ṣe fún yín tẹ́ wò pé tí kì í bá ṣe pé mo lórúkọ ni mi ì bá ṣe ó yá. Ìyẹn ló pọ̀ jù ní. Ẹ̀rí nǹkan àkọ́kọ́ tí fans mi ṣe fún mi tó jẹ́ kó rí mi wú jù element mi tó ní accident yẹn ẹnìkan ló pè mí ó ní àmọ́ sùúrù afa àbáwọn oníṣẹ́ wa kọ́ mo láì fi wọ́n gan kíní kan ṣé o ti ní mọ́tò? mo ní pé mi ò tí ì ní mọ́tò ní kí n máa wọrí máa gún mọ́tò ojú ẹsẹ̀ òun ló dẹ̀ ṣètò bí mọ́tò yẹn ṣe dé ṣé mo láìkẹ́ element àmọ́ ni mo láìkẹ́ ẹ sá so ìyẹn bẹ́ẹ̀ ó dẹ̀ tún bí mi léèrè pé mo sùúrù bó ṣe wà o ti nílé ṣá mi tí ẹ ti nílé dèpò ilé ẹ̀yà báwo rí fún ẹ nílẹ̀ so ó jẹ́ tẹ́ aláàfáà kan bá sọ fún mi pé máa pàdé irú ẹni bẹ́ẹ̀ mo lè máa bọ́ títí láíláí so kò sáláàfáà kò sẹ́ni tí kò sẹ́ni bọ̀dì kò sí nǹkan kan bọ̀ nǹkan tó ṣe tí mo pé tí kò máa ṣe pé mo ní orúkọ last month ló ṣẹlẹ̀ mo lọ fún MC kan ni ibi tí mo ti lọ ṣe MC yẹn sí ìgboro 1000 ní ọ̀kadà máa gbéyàn ọlọ́kadà ni bọ̀bọ́ àwọn opó wà ń bẹ̀ mo wá fún àwọn opó yẹn lówó ó wá ní kí n fún òun náà lówó mo wá ní pé báwo ló ṣe máa ní kí n fún ọ lówó ó lápò lẹ́sẹ̀ ọ̀kadà ló ń ṣe àwọn eléyìí wọ́n nídìí owó ó bá ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní fọ̀kadà lé mi yẹn kò gbèrò ó wá lé mi débi kan tí tráfíkì ti mú mo wá ní wàláì Mọ̀nsúrù máa gbowó lọ́wọ́ ẹ̀ inú kan bí mi ni pé mi ò fẹ́ mọ bó ṣe tọ́ àti bó ṣe mọ mi ní fún ẹ ní 50 kọ́bọ̀ mo fẹ́ kó inú ti bí mo tẹ̀ tí kọ́kọ́ mo fẹ́ yọ seat belt kí n bọ́ ipò ṣé o ti yá wèrè ni so ó piss me off gan mo kàn wọ́n pé anyway ṣá tí o kàn jọlá orúkọ if not máa bọ́lẹ̀tì ẹ̀ tí máa bá ìjà gidi ni. pẹ̀lú bóyá ti pin yín lẹ́mìí tó. ìyẹn máa ṣe mú wá ní ibi tó ti ń tẹ̀lé tó ti ń fọ̀kadà yẹn lé mi bọ̀ dé ibi yìí. tó bá jẹ́ pé o gbèrò ni 1800 ló máa gbà lọ́wọ́ èrè zada 1800 ló máa gbà lọ́wọ́ ẹnìkan ó dẹ̀ ń da empty bike bọ̀ ó dẹ̀ fi lé mi. so ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọkùnrin tí ó dùn wò tó ṣe é rí báwo ni ẹ ṣe máa ń ṣe pẹ̀lú àwọn olólùfẹ́ yín
tí wọ́n jẹ́ obìnrin. àwùsùbìlà Ọlọ́run ṣàánú ni. tẹ́ ẹ bá wojú mi dáadáa mo sọ kí ní kan tí gbogbo ọkùnrin bá jọ mí láyé Nàìjíríà yóò dáa. ní kí nìdí. yóò dáa fún yín Ọlọ́run kan sí mi lọ́kùnrin kan tó yẹ pé n fi bẹ́ẹ̀ láìkì obìnrin. ẹ tún béèrè pé kí nìdí ẹ mọ̀ mi kan lẹ́ bí n bá ṣe ń jù sí yín ni kẹ́ ẹ ti mọ̀ kí ni ìdí yẹn wà ní wípé ṣé rí mo lẹ́ni kankan lọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan gbogbo obìnrin tó bá láìkẹ́ tó bá wà wà pé òun fẹ́ fẹ́ téèyàn ò bá fi tí fífẹ́ yẹn wọ̀ tó ń jà níjà tó try láti ká mọ́ dáhùn tẹ́ ẹ padà dọ̀rẹ́ ẹ lè padà rí nǹkan tó ju owó lọ bó tó wá pé lè wá ó fẹ́ ẹ bára yín sùn tán wọ́ tẹ́ ẹ bá jà báyìí ó ní onímọ̀ ibi tó gún ti ń wá Yorùbá dẹ̀ sọ pé ẹni tí ò bá ti wí kò ní sì sọ so bí mo ṣe máa ń try láti wọ́n ṣe gbogbo obìnrin náà téèyàn bá ọmọ ìfáyín jẹ́ ń bá ọmọ ìsán náà ẹlòmíì lè jẹ̀bi aláàánú èèyàn kò pọn dandan èèyàn á kàn pé èèyàn bá sọ̀rọ̀ ni báyìí èèyàn dẹ̀ lè dọ̀lẹ́ mo ní àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́rẹ̀ẹ́ gan tá a dẹ̀ ń ṣọ̀rẹ́ lọ life for life. ṣé ìyàwó ti wà ọmọ ti wà. mo ti bímọ ṣùgbọ́n mo níyàwó. ẹ níyàwó nílé ṣé òṣèré tíátà làwọn náà. àná. kí ni dé tẹ́ ẹ fẹ́ ti ń ṣe tíátà. nítorí wípé tóun bá lọ tèmi bá lọ ta ló fẹ́ tọ́jú ọmọ tẹ́ bá dẹ̀ wo nǹkan tó jẹ́ kí child trafficking kó pọ̀ nsìn child trafficking child abuse kó pọ̀ jù láyé ìsìn separation of parents ni tí o bá ti sí pé wo tí dàbẹ́ ẹ bá dé wàá rí nǹkan tó máa fojú ẹ rí ẹrù yẹn máa wà ńbẹ̀ yàtọ̀ sí see your mommy will beat you with charger now. charger. charger fóònù làwọn ìyá mi ìmọ̀lẹ́ tó máa ti lọ tí wọ́n bá dẹ̀ wọ́n ń ṣàwọ́ ti gbó yóò yà dànù ni so tí n bá wọ̀ pé kémi náà bá ti lọ fẹ́ onífíìmù ta ló fẹ́ mójú táwọn ọmọ wọn ni ẹni tí ò bá dẹ̀ sí nílé léwúrẹ́ rẹ̀ máa ń bí kan so tí nìyẹn. gbogbo ẹ̀yin olólùfẹ́ bọ̀dá Mọ̀nsúrù ọ̀rọ̀ lẹ́tí ń gbọ́ látẹ̀kan lẹ́nu wọn yìí ṣé wáyé ní ìbéèrè àbí ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ bi wọ́n yálà nípa aṣẹ́ wọn àbí nípa ara wọn ni nọ́mbà àti àdírẹ́sì kan hàn lọ́wọ́lọ́wọ́ báyẹn ní ojú amóhùnmáwòrán yín òun ni kẹ́ ẹ máa fi àwọn ìbéèrè kẹ́ ẹ máa fi ránṣẹ́ sí. mo dẹ̀ ní ìdánilójú pé tí ẹ bá ń pè wọ́n ní ìgbà wọn á dá yín lóhùn àbí bẹ́ẹ̀ kọ́ bọ̀dá Mọ̀nsúrù. bẹ́ẹ̀ ni mà. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. ètò Gbajúmọ̀ yìí afẹ́kẹ́ máa bá wa wò níbẹ̀ lẹ ti máa bá ọ̀pọ̀lọpọ̀ eléré orí ìtàgé àtàwọn tẹ́ ń wò nínú sinimá àgbéléwò ibẹ̀ lẹ ti máa bá wọn pàdé tẹ́ máa béèrè lọ́wọ́ wọn táwọn náà máa fún yín ní èsì tó yẹ ẹ máa bá wa wò dáadáa ètò ní Gbajúmọ̀ Gbajúmọ̀ lẹ́tọ̀. lápá abitẹ́ ẹ ti wá èdè Yorùbá ranlẹ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ni mo sọ. wọ́n máa ń gbé àṣà ní arugẹ ń bẹ̀. ó dẹ̀ dán mọ́rán lẹ́nu yín èyí tó túmọ̀ sí pé ẹ gbọ́ dáadáa. abala tá a fẹ́ wọ̀ yìí abala tá a fẹ́ fi dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni. nítorí pé a fẹ́ kí àṣà ìṣe àti èdè Yorùbá a fẹ́ kó parẹ́. kì í ṣe láti mọ ẹni tó gbọ́ Yorùbá jù kì í ṣe láti wò pé bọ̀dá Mọ̀nsúrù gbà bọ̀dá Mọ̀nsúrù ṣì Dòyìn gbà àbí Dòyìn ṣì bọ̀dá Mọ̀nsúrù gbà kì í ṣe bẹ́ẹ̀ àmọ́ ká fi lè dá àwọn ògo wẹrẹ wa ní pàápàá àwọn tí wọ́n wà ní òkè òkun lórí àfẹ́ kí àṣà ìṣe àti èdè wa àfẹ́ kó parẹ́. abala yìí là ń pè ní ṣó láyà ẹ jẹ́ ń bi yín bọ̀dá Mọ̀nsúrù ṣe é láyà. ọlọmọjà àríkù ṣe rárá ṣe rí kánìmí stop wéètì gbígbé ni ìgẹ̀mí ò bá ti tó báyìí ibi tí mo ní àyàdé ṣùgbọ́n torí sẹ́rẹ̀ ẹ̀rí bó ti ń sàn lọ́wọ́ òkè àyà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo nípọn láyà bí ìrà. ẹ wo ṣùkú tó wà níwájú èmi àti yín yìí ìbéèrè 10 ló wà ń bẹ̀ ẹ má jẹ́ kójú yín yí bíbá kan 3 lẹ láǹfààní àti mú. mo ń bẹ ẹ jẹ́ mú 10. ṣé lóòótọ́ ẹ tiẹ̀ kọ́kọ́ mú 3 tẹ́ ẹ bá gba 3 á tún wá mú 3 mi títí tó máa fi pé 10 ṣé ká ṣe bẹ́ẹ̀. 5 ńkọ́. ẹ jẹ́ àbẹ̀rẹ̀ lórí 3. ẹ̀yà mo ti gbọ́ torí 3 lè má kà mí lẹ́nu ni o. ẹ̀yin dẹ́ mu fún mi àbí mi ní mu fúnra mi. ẹ jẹ́ fọwọ́ ara mi tó ara mi sí. ẹ̀yin ní kẹ́ fọwọ́ ara yín tún ra ọ̀rẹ́ mi ṣe. àwọn ilé iṣẹ́ alẹ́kọ̀ọ́ báyìí káláyé ìgbà kan ní tó kíní tó kéjì ló yẹ kí n fi mú tó Ọlọ́run ó dọwọ́ rẹ o torí kíní ò lè ṣe sí tó kíní tó kéjì níta mọ́ lóun gbà kan nù nbọ̀lì kí ẹ̀bà lájẹsùn yìí fún fún takété kan lálámì lulu ẹ̀bá bí ẹ̀bà Ọlọ́run ní kí n mú yìí sì ní kí n mú yìí tọ́lọ́run lèmi yóò ṣe mo ti ṣe tọ́lọ́run pẹ̀lú 3 tí ọ̀fọ̀ lẹ́ ń pa ni àbí. ọ̀fọ̀ kan bá a ṣe mọ́ sí ní kékeré nù tá a fi wọn mọ́ èmi yẹn kàwé fún ní sùkúù kí lẹ máa ń ṣe. tó kíní tó kéjì mo mọ́ fi mú number 1 A number 2 B
ká ní mo. ìbéèrè kejì tó jẹ́ àkọ́kọ́ ọmọkùnrin tí wọ́n bí tí ó gbé ibi kọ́rùn wá ayé là ń pè ní Òjó kí ni orúkọ ọmọbìnrin tí a bí tí ó gbé ibi kọ́rùn wá sáyé. Àìná Òrósùn Òrósùn yóò lọ onígùndà ibi Àìná kẹ̀kẹ́ ilégun tíbi òrùjó rọ́kọ́ fẹ́ tó kówó lórí tí ń wọ́kọ́ kiri òlẹ́dì rẹ̀ lába òlégungun gbàngbà ń sàásùn ó yẹ ẹ tún lọ wò wá. ẹ ṣe ẹ tún lọ wò wá. ṣóòjó lẹ́yìn ṣóòjó ni èmi ṣóòjó ẹ̀yin ṣóòjó ẹ láìná lé ni. mo ti dé ẹjẹ nǹkó mẹ́wàá. ìgbéraga dé bọ́dà mo sọ̀rọ̀. ẹ tún béèrè mi. ìbéèrè ìkíní tó jẹ́ ìkejì tí máa bí yín. Dàdá ò lè jà ṣùgbọ́n láàbúrò tó gbójú ta ni àbúrò dàdá. Dàdá ò lè jà ṣùgbọ́n ní àbúrò tó gbójúlé ta ni àbúrò dàdá. Ṣé kìí ṣe ohun oríire ni. Bàtà ẹsẹ̀ ni. Dàdá ò lè jà. Ṣùgbọ́n láàbúrò tó gbójú. Mo dẹ̀ máa ń dàdá ò lè jà ṣùgbọ́n ní àbúrò tó gbójú. Ta ni àbúrò dàdá tó gbójú yẹn o. Mo dẹ̀ mọ kíní yẹn ń gbà kan ẹ sọ fún mi náà. Ẹ má bẹ́ẹ̀ mọ̀ báyìí. Òṣèré ẹ sọ fún mi kan nítorí tí n bá sọ fún yín mi ì fẹ́ gbọ́ pé mo dẹ̀ ti fẹ́ sọ o. Dàdá ò lè jà ṣùgbọ́n láàbúrò tó gbójúlé. Oríkì dàdá ẹ jẹ́ kí n wò tí n bá lónú oríkì dàdá bóyá yóò yọ nínú ẹ̀. Dàdá ò bóyá lè yá kí ó dà pé ohun orí ẹ̀ náà máa ń sọ láàbúrò ohun orí ẹ̀ yẹn ni. ṣé irun orí ẹ̀ ló máa gbé níjà torí kò yé mi. Dàdá ò lè jà mo dẹ̀ máa ń kàwé fágún àǹgbà yẹn o. Ṣàngó Aláàfin Ṣàngó òun làbúrò Aláàfin Dàdá Àjùwọ̀n. Ayé ìgbà yẹn wọ́n máa ń rẹ́ Aláàfin Àjùwọ̀n Dàdá jẹ wọ́n máa ń rẹ́ jẹ àmọ́ Ṣàngó. Ìgbà tí Ṣàngó wá dé ńgbà yẹn mo dẹ̀ mọ̀ o ìgbà tí Ṣàngó dé ńgbà torí ẹ̀ ni ò fi jẹ́ kó lọ mọ́ tọba méjì fi wá wà lọ́yọ̀ọ́. Ìbéèrè kẹrin tó jẹ́ ìkẹta ọmọ tí ó gbé ibi kọ́rùn wáyé ni wọ́n ń pè ní Òjó kí ni orúkọ ọmọ tí ó dojú délẹ̀ ní ìgbà tí a bí i. Tó dojú délẹ̀ nígbà tá a bí i. Ìgè ṣé ìgè kan ni ọmọ tó dojú délẹ̀ nígbà tá a bí i. Ìgè ẹsẹ̀ nìyẹn mú wáyé nígbà tá a bí i. Ọ̀kẹ́ kọ́ inú àpò èyí tó ju rẹ̀ sínú àpò ni ọ̀kẹ́. Mo mọ̀ kíní yẹn ń gbà kó ṣe máa dojú délẹ̀. Ẹ sọ pé sàn ń bọ̀. Àjùwọ̀n kan ni wọ́n máa ń pè wá àwọn yẹn. Àjàyí Ògìdì Olú. Ẹ bá ti jẹ́ kí mo ti fẹ́ sọ Àjàyí Ògìdì Olú oníkànga àjípọn òbomi òṣùrùwé mo ti ṣẹ́rí mo ti sọ pé àjì ẹ bá ti jẹ́ kí n sọ. Ẹ sọ pé àjì. Mo fẹ́ sọ pé. Ẹ ti fẹ́ pè àbí. Ìgbà tí mo ti dárúkọ àjí yẹn Àjàyí ni mo fẹ́ sọ Àjàyí Ògìdì tá a bá lè ṣe yẹn ní 50-50 because ẹ ti rí i pé mo ti fẹ́ sọ ẹ bá ti sọ wípé ẹ bá ti bí mi léèrè pé ṣé o mọ̀ o kí wá ní mi ò mọ̀ o kẹ́yìn wá sọ lẹ́yìn tí mo ní sùúrù dáadáa fún yín. Irú ti dàda tẹ̀kan mo gbà pé mi ò rántí mo mọ̀ bọ̀ mi ò rántí ẹ̀yin lẹ sọ but eléyìí ẹ tí jẹ́ kí n sojú abẹ ní kò tẹ fi. Bọ́dà Mọ́súrù ẹyọ kan lẹ gbà nínú mẹ́ta ẹ jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀. Àwòdù mi ṣá. Ẹ má bínú ìjọ mi tẹ bá tún padà kẹ́ ẹ múra dáadáa mo mọ̀ pé ẹ gbà mẹ́tẹ̀ẹ̀ta Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Ẹ sọ nínú ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan wípé ijó òun ló mú yín dé ọ̀dọ̀ bàbá wa Òjó Pàgógó. Èmi náà tẹ wá bá lálejò mo fẹ́ràn láti máa jó nítorí pé gbogbo nǹkan láyé ká fi máa fi ọpẹ́ fún Ọlọ́run ó dẹ̀ lóhùn ò béèrè oúnjẹ kò béèrè owó kí ló ń béèrè lọ́wọ́ wa ọpẹ́ báwo la ṣe lè fi ọpẹ́ fún bí kì í ṣe pé ká ṣe kíni ká fi ẹsẹ̀ ká fi rajó. Abala Gbajúmọ̀ ń jó òun ló kàn báyìí ẹ bá ń gbóhùn sókè lọ́hùn mo fẹ́ bá bọ̀dà Mọ̀súrù jó.
mi lọ́rùn bí ọmọ tí ò mọ̀wé tí ń jẹ́ di báírò ni. a kò gbọ́dọ̀ má ka ìmọ̀ bí kan tó o bá ti mọ̀wé inú ẹ̀ sámọ̀ olù báyìí ó gbé di báírò sẹ́nu ni. tí ń jẹ́ di báírò. bẹ́ẹ̀ni. ṣólódò lẹ́yìn gbà tẹ wá ń sùkúl. bí mo ṣe mọ́ sínú dáúdà fúnra lára rẹ̀ má ti ṣe láyà rẹ̀ dáúdà ti rí mi látọ̀ kọ́kọ́ àrùn tó ti yíwọ́ ò dákun sẹ́ni tiẹ̀ tí wá bí o mo nira mi lára. ìjó tá a jó tán sí ní ìsìn ẹjọ́ ta lẹni tó kọ. aláìlúwa ni màláìkà. kí ni wọ́n pe àkọlé àwo yẹn. ìrántí ẹ o. ṣé ẹ mọ̀ àbẹ́ ẹ mọ̀. ṣé àwòrán yẹn. bẹ́ẹ̀ ni. ẹ sọnà. ṣé ẹ mọ̀ àbẹ́ ẹ mọ̀. ẹ ti ń jẹ̀dí báyìí báyìí. ẹ bá o ti mọ mi láyé pé. kò dẹ̀ sí dáúdà tó wà báyìí gbé wá. nígbà tí ẹ tún bílẹ̀ lẹ́ẹ̀kan yẹn tí kinní ìfẹ́ yíwọ́ mo ṣe láì lọ ni tó mọ mi lára tí o bá ti sí di báyìí ọwọ́ mo fi. kò dẹ̀ sí dáúdà tá a bá yín gbé wá. kò sí dáúdà ń bí o. ṣé ẹ mọ̀ àbẹ́ ẹ mọ̀. ẹ sọ lọ́dọ̀ ti yẹn. ẹ mọ̀ nìyẹn superstar òun ni wọ́n pè é. mi ò mọ̀ mi ò lè parọ́ tó rẹ ti bí mílẹ̀ mẹ́ta ẹ gbà ìyàmú tù ní níbẹ̀ ṣe wà. bọ́lá Monsuru ilé tiwa tó lọ báyìí láti ọ̀dọ̀ olóòtú àgbà ètò gbajúmọ̀ àti iléeṣẹ́ tí wọ́n ń ṣe agbátẹrù ètò gbajúmọ̀ yẹn April Ventures Limited wọ́n ní pé ká fún yín lẹ́bùn nínú ẹ̀ ẹ̀bùn wá láti iléeṣẹ́ NAFCAB Enterprises Dúpẹ́ Cosmetics èyí tí gbogbo èèyàn mọ̀ sí Alhaja Shine àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn. wọ́n sí o àdúpẹ́ o gbogbo iléeṣẹ́ tó fún wa lẹ́bùn iléeṣẹ́ yín ò ní jóná o iléeṣẹ́ yín ò mọ̀ òròkè o àbùdí ní tolóko àbùdí ní tọlọ́sà o ibi tẹ́ ẹ ti ń rówó àgbà náà ò ní wọ́bẹ̀ o thank you very much ẹ ṣé mo dúpẹ́ gan. ẹ ṣé kí lẹ wá ní sọ fáwọn olólùfẹ́ yín. àwọn olólùfẹ́ tí mo fẹ́ sọ fún wọn náà ni wípé bọ́n ṣe ń gbádùn mi kán túbọ̀ mọ́ gbádùn mi ọlọ́run ó jẹ́ kí àwọn náà wá lè gbádùn ara wọn. àmín. torí tí ò bá sí títí wọn àtọ́lọ́run ọba kò sí àwa so wọ́n sì ní ọlá bàtà wọn ní múdò sàn ọlá títí wọn òun làwa ń jẹ ọlọ́run máa ṣàlékún ibi tí wọ́n ti mọ orówó tán fi mọ ra fíìmù wa ọlọ́run sì yọ kòkòrò ojú piracy kúrò lọ́kàn gbogbo àwọn fáǹsì wa tán láìkì wa wọ́n mọ ra original wọn ní ra piracy mọ́. àmín. mo dúpẹ́ lọ́wọ́ wọn ẹ ṣé mo dúpẹ́. gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò gbajúmọ̀ pátápátá èmi náà fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi dúpẹ́ wípé ẹ ṣé ẹ kú àdúrótì ẹ kú ìfẹ́ ẹ kú gbogbo ògbà wa tí ò bá sí ọlọ́run tí ò sí ẹ̀yin kò lè sí ètò gbajúmọ̀ kò lè sí Adédoyin Kúkọ̀yí ọlọ́run ọba elédùnmarè kò ní paná ọ̀fẹ́ náà ilé tiwa tó lọ báyìí ayọ̀ àti àlàáfíà àti ìdùnnú tí mo fẹ́ fi yín sílẹ̀ ní pẹ̀lú àṣẹ lọ́wọ́ ọlọ́run òun náà ni màá tún bá yín ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ láyọ̀.